àṣírí ńlá ni bàbá Tibetan tú yìí o. Prophet Tibetan tú àṣírí ńlá nípa àwọn pastors àti bí wọ́n ṣe ń fi àwọn ọmọ ìjọ tó ń fi wọ́n pawó tó fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ Christian ló máa wà ní church látọjọ́ Monday sí Sunday. Bàbá yìí tiẹ̀ sọ̀rọ̀ lórí àwọn prógráàmù 24 hours with Jesus 24 hours with Christ tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn pastor ńláńlá yẹn máa organize. Bàbá yìí wá ní ẹ wò ẹ kàn waste time ara yín ni o. Wọ́n ní Greek better ju Christianity lọ. Gbogbo ẹ̀yin tó jẹ́ pé gbogbo ọjọ́ ayé yín church lẹ fi ń wà, church náà lẹ ń ná gbogbo owó yín sí. Bàbá yìí sọ̀rọ̀ ẹ ní láti gbọ́ ọ̀rọ̀ tí wọ́n sọ nínú fọ́nrán tí máa mú wá fún yín láìpẹ́. Èyí tó wá túmọ̀ sí pé bàbá yìí fúnra ara wọn gan wọ́n wà lára àwọn problems religion nítorí pé olórí ìjọ làwọn náà. So tí wọ́n bá ń condemn àwọn other pastors tó ń sọ pé wọ́n waste time nítorí Stelle àti CNS wọ́n wà lára àwọn churches tó máa ń waste time jù pàápàá lọ́jọ́ Sunday. Ẹ̀yin tẹ́ bá familiar mọ́ wọn tó jẹ́ pé wọ́n bá ti bẹ̀rẹ̀ sìn látàárọ̀ báyìí wọ́n máa jó títí dalẹ́ ni. So nǹkan tí bàbá yìí wá ń sọ fact náà sọ àmọ́ àwọn náà wà lára issue yìí. So tí issue bá máa resolved wọ́n ní láti bẹ̀rẹ̀ láti church wọn torí olórí ìjọ làwọn náà. Àwọn náà gbọ́dọ̀ ensure pé àwọn ọmọ ìjọ wọn wọn ò máa lo gbogbo time ní church. Dẹ̀ ṣàkíyèsí ní àwọn churches bíi CNS Ẹ̀lẹ́ àtàwọn Church of the Lord tó súnmọ́ra wọn báyẹn. Ẹ rí pé àwọn churches yẹn àwọn èèyàn máa ń gbé ní inú church ní church compound tó jẹ́ pé wọ́n máa ń lo time tó jẹ́ pé wọ́n dẹ̀ máa ní programs lóríṣiríṣi tó tiẹ̀ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ time náà máa ń lò hours náà máa ń lò tí wọ́n bá ṣe vigil àbí tí wọ́n bá ṣe normal program. But àwọn program tí bàbá yẹn sọ pé àwọn other churches organize yẹn àwọn programs yẹn ò ń ṣe every Sunday, they are special programs. However bàbá yẹn ní point lórí àwọn nǹkan kan tó ń sọ nípa bí àwọn Christians ṣe ń lo lifetime wọn ní church instead of focusing on those things that can be more productive. Lóòótọ́ wọ́n sọ̀rọ̀ lórí religion bó ṣe jẹ́ problem fún àwọn èèyàn. Wọ́n ní Christianity ti bà yé àwọn èèyàn jẹ́ gan. Wòlíì Tibetan ti wá shake table báyìí o tí wọ́n fi ta sí àwọn pastor ìjọ ńláńlá pàápàá àwọn tó ń fi church tó ń fi ṣe business. Wọ́n ti bà business jẹ́ fún wọn báyìí nítorí wọ́n ti ṣí àwọn Christians kan létí láti mọ ohun tó tọ́ lórí àsìkò tó yẹ kán máa lò ní church. Ẹ wá gbọ́ ìdí tí bàbá Tibetan ṣe fohùn ránṣẹ́ sí àwọn Christians lórí ibi tó yẹ kí wọ́n focus lé lórí. Welcome to Digging Naija. Remember to like, share and follow us. Ẹ já gbọ́ òtítọ́ tó korò yìí lẹ́nu bàbá Tibetan. Ṣé ẹ̀dẹ̀ ló ti pé Christianity ti bá yé wa jẹ́ gan. Ní táìmù kan àwọn kan ní 24 hours with Christ 48 hours with Christ. Ṣé Jésù kú mọ́tò Jésù bàjẹ́ síbi kan ní Davido 24 hours. Kí la là ń ṣe pẹ̀lú ẹ̀ for 24 hours. Even o lè dúró ti governor state ẹ̀ for 24 hours. Ayorin dey 24 hours with Christ. Oyedepo 24 hours with Christ. Adeboye 24 hours with Christ. A Lion of Judah 48 hours with Christ. Ìyẹn làwọn kan tó lọ lórí òkè láyé ọjọ́ yẹn tó tún lọ bára wọn sùn nílẹ̀ ẹlẹ̀. Kan tí Yorùbá ò tẹ̀ gbọ́dọ̀ ṣe náà ṣẹṣẹ rẹ̀. Orí òkè ṣálàgbá ni ẹni. Alágbá ló borí òkè lé. Agriculture is more prominent and nice and okay than you becoming a Christian. Church go and okay look. But the church ò rí bẹ́ẹ̀. Mo wá. Ọ̀tọ̀ ọ̀tí téèyàn máa rí dòrò lórí ìdúró. This is too bad. Then lẹ́ni ṣe èkó ti sack ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Nígbà téèyàn bá ti jẹ owó lé 12 months. Téèyàn ti jẹ owó lé 13 months. Ṣé o fẹ́ ta ìyàwó ẹ̀ fún láńlọ́ọ̀dù tó máa bá sùn ní? O dẹ̀ ṣe ń lọ rìdí. O dẹ̀ ṣe ń lọ sẹ̀lẹ̀. O dẹ̀ ṣe ń lọ dípàlà. O dẹ̀ ṣe ń lọ mọ́tẹ́lọ̀ fáyà. Ẹjọ́ sá kí ló tún kù fún ẹ orí nìkan ló kù. Pásítọ̀ wọn náà kà Bible. That's the problem. It is easy to agriculture is far better than religion. Because no matter how long you work, when you get to where you have the green farm, most people have been when you see your maize, when you see your millet, when you see your cocoa, when you see everything, you'll be happy. In church Mondays to Sundays. No pressure. But when you are going to church, you don't know whether the
iṣẹ́ àgbẹ̀ kì í ṣe kí ni kì í ṣe gbẹ́ ẹ̀sìn. alẹ́ fọ́mọ èèyàn ṣe business gẹ́gẹ́ bí tọ́pìkì yẹn ṣe lọ lọ́la ń sìn. agriculture is more prominent and nice and okay than you becoming a Christian. Or a church goer. A church goer. Okay, look at agriculture. Tó bá gbàgbàdo, tó gbé apple, tó gbé pear, tó gbé watermelon, tó wọnú gbó lọ. Then tó dáko, tó gbìn, tó ṣe everything. Àgbàdo jáde, ugu jáde, ẹ̀fọ́ jáde, ilé jáde, tọ̀mú jáde. Good. Kádórí 3 or 4 months. Wọ́n ti máa gbé báàgì kẹ́kọ̀ọ́ padà wálé. But the church ò rí bẹ́ẹ̀. Mo wá. Ọ̀tí téèyàn máa rí dòrò lórí ìdúró. This is too bad. Then lẹ́ni ṣe èkó ti sack ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Nígbà téèyàn bá ti jẹ owó lé 12 months. Téèyàn ti jẹ owó lé 13 months. Ṣé o fẹ́ ta ìyàwó ẹ fún láńlọ́ọ̀dù kó máa bá sùn ní? O dẹ̀ ṣe ń lọ rìdí. O dẹ̀ ṣe ń lọ sẹ̀lẹ̀. O dẹ̀ ṣe ń lọ deeper life. O dẹ̀ ṣe ń lọ mountain of fire. Ẹ jọ sá, kí ló tún kù fún ẹ? Orí nìkan ló kù. That's the problem, sir. So yẹn ni topic yẹn lọ́la yẹn tó bá fẹ́ gbọ́ kó gbọ́. Agriculture is far better than religion. Far. Dábàá wò dáadáa, ẹ ṣì rí i pé fact ni bàbá yẹn sọ àti pé tá a bá ní parọ́, ẹ rí i pé religion wà lára problem Africa, especially Nigeria. When it comes to religion, àwọn èèyàn máa ń wà so crazy tó jẹ́ pé kò sí nǹkan tí wọ́n lè ṣe tí ọ̀rọ̀ religion tó bá ti wà níbọ̀. Òun náà ló ṣẹlẹ̀ tó fi jẹ́ pé àwọn ẹ̀sìn kan wọ́n ń gbá àwọn ẹ̀sìn kan lọ sí court tó di ọ̀rọ̀ yìí pé ó ti tún wá di nǹkan tí ó jẹ́ pé àwọn èèyàn tún bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ síra wọn lórí social media àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Problem ńlá ni religion jẹ́ fún àwọn èèyàn dúdú. Drop comment and remember to like, share and follow us. Thanks for watching Digi Naija.